Jẹ́mọ̀ padà ìyá ọlọ́sùn náà ni ó ti wà pẹ̀lú àwọn ní wọlé bọ̀ nínú police station headquarter ní Kwara State. Òun ní ìyá náà ní wọlé bọ̀ lọ́ọ̀kan yìí. Òun lọ́wọ́ white lọ́kànkan tẹ̀ ń wo ni ọwọ́ ìjọba àti òfin ó ti bá gẹ́gẹ́ bí tó béèrè fún pé òun fẹ́ kí gbogbo ayé ó rí kí wọ́n sì mọ̀ pé òun àti bàbá Òkútagídí lóòótọ́ o àwọn jọ ní nǹkan kan ṣẹ́dígẹ́tì báwọn. So ojú ìyá náà lélẹ́yìí ó ti dé tòsí pẹ̀lú wa báyìí. Òun náà ni ẹ̀ ń wò tí ó tó wọ white rẹ́gẹ́dẹ́. Òun ni ìyá ọlọ́sùn náà ni òun nù tọ́já sí pé dédé bí tèmi wà tọ̀ kọ́lọ̀ nǹkan dákun kó ṣàánú wa ni kó fi wá lọ́kàn balẹ̀ kó sì má dààmú ẹnì kọ̀ọ̀kan kọ́ má dààmú ẹnì wa. Èmi ò sí àráǹdì o sí àráǹdì àtọ́ ẹ ti gẹ́ẹ̀tì báwọn. É o Gustavo. Báyìí a sì wà ní police headquarter pẹ̀lú arábìnrin náà báyìí àwa ń bẹ̀. Ó ní gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tó sọ tẹ́lẹ̀ pé bàbá Òkútagídí tóun bá rí wọn báyìí wọn gbọ́dọ̀ rí wọn kan sọ pé àwọn ọ̀dọ́ wọn mọ̀. Arábìnrin yìí ti rí bàbá Òkútagídí nísìnyí kò sì dá wọn mọ̀. Ṣètò ń túmọ̀ sí pé irọ́ ní ń pa against bàbá Òkútagídí. Assalamu alaikum wa rahmatullahi ta'ala wa barakatuh. A kí gbogbo jama mùsùlùmí jákèjádò gbogbo tí ẹ ti ń gbọ́ wa tẹ́ ti ń wò wá Ọlọ́run kó dákun kó jẹ́ á máa wà dáadáa. Eléyìí ni láti sọ fún wa pé ìyá Ọ̀ṣun tí ó parọ́ against bàbá Òkútagídí tó láwọn jọ ń ṣe tó ní bàbá náà máa ń wá sọ́dọ̀ àwọn tó sì parọ́ nípa pé bàbá àlífà tòní àlífà Òkútagídí wípé ìyàwó wọn àwọn lòun di ẹrù ẹgbẹ́ fún òun lòun túlẹ̀ nípa pé nígbà tí tó fẹ́ bímọ pé òun lòun tú ìyàwó bàbá Òkútagídí náà kalẹ̀. So ọwọ́ ti tẹ ìyá náà ní àwa ní police station báyìí ní headquarter báyìí wọ́n múra láti gbé obìnrin náà wọ́n múra láti gbé ìyá ọlọ́sùn náà wọlé àwa headquarter báyìí ní Ìlọrin. So òun náà ló pèpè fún pé òun fẹ́ kí àwọn fojú kan ojú pẹ̀lú bàbá Òkútagídí kí wọ́n sì wá sọ pé kí bàbá Òkútagídí wá sọ fún òun pé àwọn èyí wá sọ́dọ̀ òun. So ọwọ́ ti tẹ obìnrin náà nísìn. Inshallah gbogbo ẹ̀yin tẹ́ wà pẹ̀lú wa nítòsí tẹ́ ti ń join live pẹ̀lú wa ẹ bá wa share program yìí káàkiri kí àwọn èèyàn ó rí
kún lè mọ̀ pé arábìnrin náà ń parọ́ tan ayé jẹ ni. So a ti mọ̀, ó ti dá wa lójú pé àwọn kan ni wọ́n fẹ́ máa lò against tí ń jẹ́ Islam, wọ́n fẹ́ máa lò against tí ń jẹ́ Ìlọrin lápapọ̀, so wọ́n sì fẹ́ máa lò against bàbá Òkútagídí. So arábìnrin náà ti wà ní, ó ti ń súnmọ́ láti wọ géètì headquarter police headquarter nílọrin níbí báyìí. So inshallah n tá gbọ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀ lérí ọ̀rọ̀ rẹ̀, n tá gbọ́ tẹ́lẹ̀ lérí ọ̀rọ̀ yá náà ni pé ó bẹ̀rẹ̀ sí ní pé òun bẹ̀rẹ̀ Ọ̀ṣun nísìn kètí ju ọdún kètí ju bí 4 years lọ. Kódà dédé irú iṣẹ́ tí ń ṣe tẹ́lẹ̀tẹ́lẹ̀. Ẹ dákun ẹ má bínú pẹ̀lú gbogbo àwọn tá ti wà ní live pẹ̀lú wa inshallah. À ń padà bọ̀ wá láti ṣó ojú ìyá náà gangan tí gbogbo ń kálukú rí. But èyí tó dájú nísìn ni pé gbogbo ń kálukú rí pé a wà ní police headquarter ní Ìlọrin báyìí, ibẹ̀ la wà báyìí. So ẹ fún wa ní ìṣẹ́jú díẹ̀ láti fi gbé gbogbo ohun tí ó bá ní òun ṣe pẹ̀lú àwọn informations tí a bá nídìí. Gbogbo ń kálukú náà ní láàrí a rí ojú òpùrọ́, a sì rí talẹ́ni tí è ṣe òpùrọ́ láàrin wa. So bọ̀ gẹ́gẹ́ bí n tá gbọ́ lánàá lọ́dọ̀ bàbá Òkútagídí ni pé àwọn ò mọ nǹkan kan, àwọn ò mọ rí, kódà àwọn ò rí láyé. In fact báwọn bá rí gan nísìn yóò rọrùn, ó ṣeéṣe káwọn má dáa mọ̀ wípé ṣerú ẹni tí ń parọ́ máwọn sóhun lélẹ́yìí. So ìgbà tó jásí pé òun náà ti pèpè fún pé tẹ́lẹ̀ òun náà nídìí káwọn ọjọ́ jókòó, káwọn ọjọ́ ríra. So ẹni bá sì ti béèrè pé déédéé tóun fẹ́ nì, bẹ́ẹ̀ bá fẹ́ ṣe é dáa, wọ́n lóúnjẹ tí ọmọ bá mọ̀ jẹ wọ́n ní kì í run ọmọ nínú, ní tí àwọn Yorùbá sọ fún wa nù ní. So in that case ẹ dákun ẹ wà tà láti pẹ̀lú wa inshallah. A fi ojú ìyá náà hàn tí gbogbo ayé ó rí pé a wà ní police headquarter. So kọ́lọ́n kó sí ìrọ̀rùn ń padà bọ̀ wá.